Wòlíì Ọládélé Genesis ó ga o. Nígbà tí mo rí fídíò yìí ó yà mí lẹ́nu. Voice of God tí wọ́n debunk ọ̀rọ̀ tẹ́ sọ. Mo kí wọn, wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run yóò máa wà pẹ̀lú wọn. Ṣé rí Prophet Ọládélé? Bí mo ṣe wà yìí, kò sí nínú ìwà àti ìṣe èmi Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus láti máa tàbùkù ènìyàn. Kéèyàn gan máa jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Èmi kì í tàbùkù ènìyàn. Ìbẹ̀rù Ọlọ́run ló dá ká máa fi ṣe ohun gbogbo. Ọ̀rọ̀ tẹ́ sọ yìí, ẹ bá má sọ. Tó bá ṣe é ṣe fún yín kẹ́ jáde, kẹ́ ṣàtúnṣe déédéé. Bó bá dẹ̀ ṣe é ṣe fún yín láti jáde kẹ́ ṣàtúnṣe tó, ó kù sí yín lọ́wọ́. Àmọ́ a jáde a ṣàtúnṣe kò bùkún ògo Ọlọ́run. Ẹ jáde ẹ ṣàtúnṣe kò dí ògo Ọlọ́run kù. Ògo Ọlọ́run wà síbẹ̀. Àmọ́ àmọ̀ràn kan ṣoṣo tí mo kàn máa gbà yín ni pé tí ẹ bá lè encourage àwọn tí wọ́n ń gbógun ti Antichrist, torí ìpele ibi tó ní kágbò tí operate nínú iṣẹ́ ìránṣẹ́ ní Christendom yìí ó yàtọ̀. Tí ẹ bá lè encourage àwọn tí wọ́n ń gbógun ti Antichrist, ẹ má tún discourage wọn. Ẹ dẹ̀ má sọ̀rọ̀ àbùkù tàbí àlùfàǹṣá sí wọn. Ẹ̀yin ẹ mójútó ọ́fíìsì yín, kò ní kálukú mójútó ọ́fíìsì ẹ̀. Jésù sọ ó ní kí èsì èmi bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí. Gbogbo olólùfẹ́ ìkànnì Jesus TV, ẹ jẹ́ ká lọ wo fídíò yìí. Ẹ jẹ́ ká náà ká sọ èrò ọkàn wa. Ẹ bá mi share, ẹ bá mi pín káàkiri, yóò dára fún wa. Ẹ ṣé. Ó yá lókè lọ́run. You think I will preach against Islam? I will be a stupid prophet if I'm preaching against Islam. Any pastor preaching against Islam is demonic. Mo rọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí wípé kí a bá mi share program yìí dáadáa. Tí a bá ti ń share kí ẹ dẹ̀ máa bá mi tagi Prophet Genesis Ọládélé nínú fídíò yìí kí fídíò yìí lè kàn wọ́n lára. Wọ́n jẹ́ ẹnìkan tí mo like gan, tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gan, torí iṣẹ́ tí wọ́n gbé dání tó jẹ́ iṣẹ́ àánú. So gbogbo ẹni tó bá dẹ̀ ti wá ń ṣe irú iṣẹ́ ìjìrì ọkàn bẹ́ẹ̀, so mo máa ń like ẹ̀ kan. So mo gbàgbọ́ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, wọ́n sọ nínú ìfẹ́ ọkàn, ìtara tí wọ́n ní sí àwọn mùsùlùmí lápapọ̀, tàbí láti tẹ́ àwọn mùsùlùmí tó wà nínú iṣẹ́ ìránṣẹ́ wọn lọ́rùn, tàbí tó ran iṣẹ́ ìránṣẹ́ yẹn lọ́wọ́ láti ta. So láti má lè mú wọn bínú ni wọ́n ṣe sọ ọ̀rọ̀ yẹn. Mo rí jẹ́ wípé wọ́n sọ nínú ìtara ọkàn, because torí wípé ẹ̀yin kò gba iṣẹ́ ìránṣẹ́ àwọn mùsùlùmí, kò sọ wípé torí bẹ́ẹ̀ yín kò sí ní ìkóríta àti sọ̀rọ̀ nípa Islam, kò sọ wípé gbogbo àwọn tí Ọlọ́run ti fi sí ìkóríta yẹn, àwọn tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ yẹn ni ó jẹ́ iṣẹ́ wọn, kò sọ wípé àwọn yẹn ẹlẹ́mìí èṣù ni wọ́n. Because tí mi ò bá ṣe ọ̀rọ̀ yẹn gbọ́, ohun tí ẹ ń gbìyànjú àti sọ ni wípé so gbogbo àwọn tó gba iṣẹ́ ìránṣẹ́ yẹn, àwọn tó ń preach against Islam, so àwọn tó ń defend the Bible, àwọn tó ń defend Jésù Kristi, kò sọ wípé kí ẹ pè wọ́n wípé ẹ̀mí èṣù ni ó wà nínú wọn. Kò sọ wípé kí ẹ sọ wípé tàbí pè wọ́n ní orúkọ wípé ẹlẹ́mìí àìmọ́ ni wọ́n. So ohun tí ẹ ń gbìyànjú àti sọ ni wípé ẹ̀mí èṣù ló wà nínú wọn tí wọ́n fi ń ṣiṣẹ́ yẹn. Ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ẹnìkan tí mo respect gan. Ẹ jẹ́ bá mi share program yìí kó lè kàn wọ́n lára. Mo mọ nǹkan tó yẹ kí n sọ, but mistake lẹ ṣe ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́. Bíbélì wípé onírúurú iṣẹ́ ìránṣẹ́ ni ó wà. Tí a bá lọ wo Romans chapter 12 verse 4 sí ẹsẹ̀ kẹfà, ní ẹsẹ̀ kẹfà yẹn ó sọ̀rọ̀ kan
ó ní ǹjẹ́ bí àwa ti rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bùn gbà, ǹjẹ́ bí àwa ti rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bùn gbà, ó sọ ó ní onírúurú ẹ̀yà ara ni a ní, ṣùgbọ́n tí oríṣiríṣi ẹ̀yà ara ń ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀, wọn ò ṣiṣẹ́ kan náà, apá wà ń bẹ̀, ojú wà ń bẹ̀, bẹ́ẹ̀ náà onírúurú iṣẹ́ ìránṣẹ́ ni a ní. Tí ẹ bá kíyèsí ìpè kan náà tí a fi pe Pétérù, òun náà ni a fi pe Pọ́ọ̀lù àpọ́stélì, bọ̀tí a rán Pétérù sáwùjọ àwọn Júù, a rán Pọ́ọ̀lù àpọ́stélì sí àárín àwọn kèfèrí. So ẹnìkan náà tí ó pè wọ́n, ẹnìkan náà, ẹ̀mí kan náà ni ó wà nínú wọn, ọ̀tí onírúurú iṣẹ́ ìránṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni ó wà. So nítorí náà sà, torí pé ẹ̀yin ò gba iṣẹ́ ìránṣẹ́ yẹn, kò sọ wípé kí ẹ sọ ọ̀rọ̀ bí irú eléyìí sí àwọn tí Ọlọ́run fi sí ìkórìtà yẹn láti máa ṣiṣẹ́ yẹn. Mistake ni sà. Tẹ́ ẹ bá rí ara yín wípé ó yẹ kí ẹ túbá níwájú Ọlọ́run, because àṣẹ ni ọ̀rọ̀ yẹn jẹ́ fún yín sà. Ẹ bá wa gbìyànjú àti tún sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde mọ́, nítorí àti tẹ́ àwọn olólùfẹ́ yín, àwọn mùsùlùmí tó tẹ̀lé yín, nítorí àti tẹ́ wọn lọ́rùn. Tí ẹ bá ṣe bẹ́ẹ̀ sà, tí a bá tún rí fídíò yẹn, màá sọ̀rọ̀ sí yín gan-an, torí ìfẹ́ tí mo ní sí yín ni mo ṣe ń pè yín sí àkíyèsí nínú fídíò yìí, tí mo dẹ̀ fẹ́ kí ẹ ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn níwájú Ọlọ́run. Àwa ò kì í ṣẹlẹ́mìí èṣù. Kí ni ká wá sọ sí àwọn tó ń sọ̀sọ́kúsọ sí Bible, sí agbo Kristi àti sí Kristi gangan tí ẹ̀yin kan fúnra yín gbé dání? So ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, àwa ò kì í ṣẹlẹ́mìí èṣù. Ẹ jẹ́ bá mi ṣe program yẹn dáadáa, ó lè dàn wọ́n lára, á dára fún wa. God bless you.